ìfẹ́ lórísun àwọn Aláàfin ló jagun lẹ̀ Yorùbá ṣùgbọ́n ìfẹ́ lórísun. Orísun ìfẹ́ fi ṣeré ẹni tó jagun lẹ̀ Yorùbá tó rán lẹ̀ Yorùbá lọ́wọ́ kò dẹ̀ ṣe fi ṣeré. Tó bá kọlu Aláàfin ọjọ́ kan wà nídìí Aláàfin o. Kábíyèsí. Tó bá kọlu Ọọ̀ni of Ifẹ̀ ọjọ́ kan wà ní géètù làwọn méjèèjì. Ó ti bá àwọn bàbá wa méjèèjì sọ̀rọ̀ pé kán jèbù rẹ̀. Ó yẹ ká kọ́gbọ́n lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá ní 1961 1960 to 1961. Ìkàn tá a bá lẹ̀ ni wípé àwọn ọ̀tá ìta ló yé sí tó fi palẹ̀ Yorùbá sí ẹ̀yìn ní dídìgbà tá a wà yìí. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn méjèèjì ni mo kàn sí. Ní tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà ló fún mi lórúkọ. Kábíyèsí. Oòduà ló fún mi lórúkọ. And orí ìtẹ́ Oòduà ni Kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ jókòó lé lórí. Nígbà tí wọ́n wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tán ó dẹ̀ tún mọ́ bàbá wa Adéyẹmí Aláàfin ilé méjì la máa ń lọ. Nígbà tí wọ́n wá jẹ́ tí wọ́n wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò orúkọ tó wá tàn sí. Ó wá fún mi ní ààyè láti ṣiṣẹ́ tó yẹ kí n ṣe nílẹ̀ Yorùbá. Ibi méjèèjì ló ṣe pàtàkì nílẹ̀ Yorùbá kì í ṣe fún mi nìkan o. Torí ìfẹ́ lórísun àwọn Aláàfin ló jagun lẹ̀ Yorùbá ṣùgbọ́n ìfẹ́ lórísun. Orísun ìfẹ́ fi ṣeré ẹni tó jagun lẹ̀ Yorùbá tó rán lẹ̀ Yorùbá lọ́wọ́ kò dẹ̀ ṣe fi ṣeré. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn ọba ńlá méjì tó dàbí bàbá ńlẹ̀ Yorùbá a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀ ìrò bó tilẹ̀ wù kó dàrú tó a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀ ìrò mo bẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹta. Ó ti bá àwọn bàbá wa méjèèjì sọ̀rọ̀ pé kán jèbù rẹ̀. Ó ti bá Kábíyèsí bàbá Yèyé Aláàfin mo ti bá wọn sọ̀rọ̀. Bá wọn sọ̀rọ̀ fún bíi 20 ìṣẹ́jú. Ní mídẹ̀ẹ́dógún mo ṣe pé wọ́n kàn ní bàbá gbé. Mo pe bàbá wa náà Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ìrìṣà. Mo pè wọ́n gbé inú mi dùn nígbà tó máa di alẹ́ àná wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ gan-an. Láti mo pè wọ́n tí mi ò rí wọn rí bá sọ̀rọ̀ lórí aago mo pe alukoro wọn. Moses Ọláfárí tẹ́rí yẹn o. Àjọjagun ọ̀rọ̀ June 12 ni o. Ọláfárí was the secretary of OPC before. Ó ti jẹ́ secretary OPC rí o. So oníṣàgbára lòun náà. Mo nígbà tí mi ti get bàbá sọ̀rọ̀ mo ní ti ìbúrẹ́ o. Ọ̀rọ̀ tó bá ti sọ bàbá ló sọ o. Máa fọwọ́ ṣe gbọ́dọ̀ jọ wà láti àfúnlẹ̀ Yorùbá. Èmi àti Moses sọ̀rọ̀ bíi 40 minutes. Ìgbà tó máa délé àná ẹ mọ̀ pé àwọn bàbá ta níwọ̀nyí wọ́n fẹ́ràn ọmọ Yorùbá. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ bó dẹ̀ ń ṣèpàdé lọ́wọ́ ni ọba pè wọ́n láwọn rí agbóhùn olóyìnbó ń pè ní miss call. Àwọn àjọ sọ̀rọ̀ gan mo dẹ̀ ní kán jèbù rẹ̀. Òkú owó ruru káwàrú ọ̀rọ̀ yẹn jẹ́ àfọgbọ́n yanjú ẹ̀. Ọdẹ ṣàlàyé tí mi ò lè bá yín sọ nǹkan tá a sọ. Èmi náà ò tiẹ̀ lè béèrè. Kí n bá yín sọ nǹkan tí mo bá Aláàfin sọ lórí afẹ́fẹ́ àrífín ni kí n bá yín sọ nǹkan tí mo bá bàbá wa. Èmi náà ò tiẹ̀ wá ní gọ̀gọ̀gọ̀ kí n bí léèrè ń tẹ́ ẹ bá wọn sọ. Mo ti bá wọn sọ̀rọ̀. Mo jẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ lórí kò sí ipò tó bá ti wà láyé yìí ọba bíi Ọọ̀ni àti Aláàfin bàbá náà jẹ́ fún ẹ. Ó jẹ́ president náà bàbá náà sì jẹ́. So a ti ń bá wọn sọ̀rọ̀. Ẹ dẹ̀ rí pé ọ̀rọ̀ yẹn ti ń tutù láti alẹ́ ìjẹta. Ṣùgbọ́n àwọn ayélujára ó jẹ́ social media. Ẹni wàhálà tó bá ẹni kankan tó bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí àwọn máa fi ń pawó ni. Wọ́n máa fẹ́ lójú gbogbo ìgbà kó dẹ́ dá torí ọjọ́ iwájú
tó bá kọlu Aláàfin ọjọ́ kan wà níjà Aláàfin o. kábíyèsí. tó bá kọlu Ọọ̀ni of Ifẹ̀ ọjọ́ kan wà ní géètù làwọn méjèèjì. wọ́n mọ̀ gbọ́ tó mọ̀ pé ó fẹ́ ṣe nǹkan rí lọ́jọ́ iwájú tí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin bàbá méjì ò gbọdọ̀ dẹ́bi fúkọ̀. bá ṣe máa pèsè bàbá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bí inú ilé ńlá ṣe ń gbà láti àdẹ gbọdọ̀ sọ́dà bẹ́ẹ̀. ẹ̀yin ò ń dẹ́bi fọ́ba ìwọ ní nílẹ̀ Yorùbá. ọba yìí jẹ̀bi. ìwọ dẹ́bi fọ́ba ọba yìí jẹ̀bi. àṣegbé ni. ìwà máa fọ gbọ́ngbọ́n sọ ni ìwà dẹ̀ ti máa tẹ̀lé máa pé bàbá ẹ jẹ́ ká ṣe báyìí. wọ́n pọ̀lọpọ̀ nú àwọn tó wà ní ayélujára content ló ń wá ọmọ màṣà ọmọ mèṣe ẹni tó bá dẹ̀ ti màṣà tó bá ti mèṣe ó máa ń kọsẹ̀ ayé ni.